má fọ̀tẹ̀ bà ohun tó dára jẹ́ o. Ẹ má fọ̀tẹ̀ bà ohun tó dára jẹ́ o. Ẹni Ọlọ́run fẹ́ lọ́lọ́run mi yàn o. Ẹni Ọlọ́run fẹ́ lọ́lọ́run mi yàn o. Ẹ má fọ̀tẹ̀ bà ohun tó dára jẹ́. Ẹ jẹ́ ká kí gbogbo ọmọ Nàìjíríà kú oríire bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, èyí tí Ọlọ́run ní kí wọ́n jáwé olúborí nínú ipò president candidate fún orílẹ̀-èdè Nàìjíríà. Àwa náà dé bàrà wa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ò dojú tì wá, Ọlọ́run ò bójú wa jẹ́, torí pé kò easy kíyàn tó kó l'Amẹ́ríkà kíyàn lọ sí Nàìjíríà pé a fẹ́ lọ ṣe ẹ̀tọ́ wa fún orílẹ̀-èdè wa, láti lọ dìbò, láti lọ yan ẹni tí a fẹ́ láti darí wa lórílẹ̀-èdè wa Nàìjíríà. Wàláhì kò easy o. Àwọn tó bá wà nílùú òyìnbó ló lè mọ bó ṣe rọrùn tó, kọ́lọ́ má fi ní wa lára. But àwa náà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé a lọ rí, a sì bọ̀ rí. Today is on the 7th of March, year 2023. You see, Alhamdulillah, I'm back to America. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Máa kó tó yẹ lẹ́nu bó ṣe pé nílé mo wà báyìí. Ó tún lè dọ̀la sọ́túnla kó tún rí mi ní ìlú bòmí o. Ó tún lè rí mi ní ìlú bòmí lọ́la sọ́túnla o. Àánú Ọlọ́run ni. Ó tún lè dọ̀jọ́ Saturday on the 11th kó tún rí mi Nàìjíríà. Àánú Ọlọ́run ni. Tówó kọ́, mo fẹ́ ṣe Ọlọ́run ni. Ṣé wá rí gbogbo ẹ̀dá tó bá ti wà láyé tí yóò bá ti gba kádàrá yóò padà gba kodoro ni mo fi oníyẹn wọlé pé ẹ má fọ̀tẹ̀ bà ohun tó dára jẹ́ o. Ẹ má fọ̀tẹ̀ bà ohun tó dára jẹ́ o. Ẹni Ọlọ́run fẹ́ lọ́lọ́run mi yàn o. Ẹni Ọlọ́run fẹ́ lọ́lọ́run mi yàn o. Ẹ má fọ̀tẹ̀ o. Ẹ má fọ̀tẹ̀ bà ohun tó dára jẹ́. Ẹ rí pé a sọ fún àwọn èèyàn pé Ọlọ́run ò ṣe ṣẹ́jú sí, Ọlọ́run ò dẹ̀ kò ṣe tàn. Ohun tó Ọlọ́run bá dẹ̀ fẹ́ ṣe ló máa ṣe. Ẹnìkan kò lè convince Ọlọ́run. Ohun Ọlọ́run ló ṣe ọ̀rọ̀ bàbá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu láṣíwájú. Ọ̀tọ̀ ni kí wọ́n sọ̀rọ̀ lórúkọ, ọ̀tọ̀ ni kórúkọ ròyàn. Lọ́dọ̀ àwọn oníkéwú wọ́n pe kíríkan ní àkíkíyà wàlùmọ̀jàzíyà. Èèyàn lè máa jẹ́ aṣíwájú lóòótọ́, ṣùgbọ́n tọ́lọ́run ò bá ti pè sípò aṣíwájú iná mọ̀jàzíyà. Ó túmọ̀ sí pé mọ̀jásí ni kò ń ṣe àkíkí. Ṣùgbọ́n Ọlọ́run ló ṣe bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ní aṣíwájú àlẹ́ àkíkíyà. Tí a sì pé gbogbo ibi tí bàbá bá ti ń dé Ọlọ́run ló ṣe wọn láṣíwájú. Gbogbo ẹ̀dá tí ò bá ti wá gba kádàrá yóò padà gba kodoro ni. Mo fẹ́ ṣe Ọlọ́run ni. Ọlọ́run ló kàn mọ̀ọ́mọ̀ ló ṣe Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bẹ́ẹ̀. Ṣùwárí wọ́n tí ò bá gbà ọkàn máa lò ẹ́ mọ́gbà ni wàláì. Ṣùwárí ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ tún ní pé àìgbà yẹn ó tún wá fẹ́ fi kó bá ayé ọmọ tiẹ̀ náà. Torí pé inú tíyàn fi mọ àwọn àpẹẹrẹ tíyàn fi mọ àwọn ènìyàn Ọlọ́run òun náà ni àrídọ́bílẹ̀ kọ̀dọ́ yìí. Kíyàn yọ́nú sí bọ́lọ́run ṣe ń ṣe nǹkan. Ẹ lọ bàbá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, àwọn náà débi tí wọ́n dé yìí. Ànábì tiwa ló sọ fún wa kí wọ́n ní khadama kò dìímà. Gbogbo ẹni tó bá ti tẹ̀lé àwọn aṣíwájú pẹ̀lú àníyàn tó dáa, Ọlọ́run ó ṣòun náà láṣíwájú. Ọlọ́run tí wàá yàn ọmọ tiẹ̀ náà láṣíwájú. Bó wa ṣàlàyé rí fọ́tò bàbá Aṣíwájú nígbà tí wọ́n ń tẹ̀lé bàbá wa Bíọ́lá kiri, nígbà tí wọ́n ń tẹ̀lé bàbá wa Awólọ́wọ̀ kiri. Tó bá wá kún àwọn náà lé ní ẹjẹ́ àgbà fọ́lọ́run pé bọ́lọ́run ṣe fẹ́ ṣe nìyẹn. So that gbogbo ẹni tó ń bínú tẹ̀ ń ṣọ̀tẹ̀ tẹ̀ ń sọ pé àbí Tinubu kọ́ ló wọlé òkìní kan tiẹ̀ tó bọ̀bọ̀ arìndìn bọ̀bọ̀ tí wọ́n ń pè ní Dino Melaye. Bọ̀bọ̀ yẹn ti sick o. Wallahi tallahi bọ̀bọ̀ tó ń pè ní Dino Melaye bọ̀bọ̀ yẹn ti sick.
ó dẹ̀ need the medical attention kíákíá. Ẹ rí pé mo post kíní kan ìjọ tí wọ́n ń ka ìdìbò bó ṣe ń ṣe wọ́n bálabàla bíi bàbá tí a bá nílé kíní wájú àwọn tí wọ́n kàbò. In fact, bọ̀bọ́ yẹn ti sick, ó dà pé kíní tó ń mu yẹn ó ti dà lórí irú. Mo rí fídíò kan náà tó ṣe tó ń pariwo pé àwọn náà 40 billion àwọn waste owó. Ìyẹn kan ní kẹ́ lọ waste owó ni. Ṣé ìyẹn kan ní kẹ́ waste owó ni. Ẹ gbọ́ wèrè, ẹ gbọ́ lẹ́nu wèrè, bismillah, ẹ gbọ́ lẹ́nu wèrè. Assisted by God Almighty to make sure that the mandate of the people freely given to Atiku Abubakar is returned. We spent over 400 billion naira just for a caricature show. INEC deceived Nigerians. President Muhammadu Buhari and Professor Yakubu Mahmoud, they are the greatest con men that came out of Africa. The whole concept of redesigning Naira was a deception because monies were given to Bola Ahmed Tinubu and APC shared new notes across the country on election day, while PDP was starved of funds. So the issue of going to court, accusing Emefi was all part of the scam, was all part of the drama. Was all part of deception, a grand style of deception against Nigerians. But I want to warn that this is not the end. This is not the end. Justice at the end of the day shall prevail, because weeping may tarry for until night, but joy cometh in the morning. The Holy Book said, shall we continue in sin and ask grace to abound? We shall overcome. We shall overcome. We shall overcome. I call on all PDP supporters all over the country and all lovers of democracy not to allow this to stand. In an unjust society, silence is a crime. I remain Dino Melaye. God bless you. Yeah, you for talk and sense now. Ìyẹn kọ́kọ́ ní kò waste owó náà, do you know? Ìyẹn kọ́kọ́ ní kò waste owó. Mo dẹ̀ fẹ́ kó lọ mọ̀ pé inú àwọn tó bà orílẹ̀-èdè Nàìjíríà jẹ́, ìwọ gan jẹ́ ọ̀kan nínú owó wèrè tó ń pè ní Dino Melaye. Ó wà nínú wọn náà. Ìwọ tó jẹ́ pé owó ìjọba ló fi kó ọ̀rọ̀ jọ wá tí mo wá flash àwọn nǹkan tó fowó ìjọba rà lójú àwọn èèyàn. Ṣé fẹ́ káwọn èèyàn lọ ronú kú ni? Wà ní kó ra ago $1 billion, ó ago ra bàtà kan, wọ́n máa flash àwọn mọ́tò ńláńlá. Ọlọ́run wá dojú tí yín sìn tí 40 billion bá wọgbó wàhálà tí yín nìyẹn, ṣùgbọ́n tí yín kọ́ mo bá wá lé ní. Àwọn ọmọ Yorùbá, àwọn ọmọ Nàìjíríà, pàápàá jùlọ àwa tí a jẹ́ Lagosian tá à ń gbé lÉkòó. Àwa là ní orin yẹn pé ẹ má fọ̀tẹ̀ bá wọn tó dára jẹ́ o. Ẹ má fi ọ̀tẹ̀ bá wọn tó dára jẹ́. Ṣé ní gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lórí mídíà lọ́jọ́ mẹ́ta ìgbó bí àwọn Ìgbò, àwọn ọmọ yọngin nípò, àwọn ọmọ àjòkúta máa mú mi bọ́ ṣe ń lérí pé Lagos is no man's land. No, a mọ̀ pé àwọn náà ń gbìyànjú ni. Ọlọ́run ò lè ṣe tiwọn náà. Tọwọ́ Ọlọ́run bá kì í ṣọba alábòsí. Kò lè ṣe tiwọn kan tí wàá balẹ̀ pé wọn ò lè gbé Èkó lọ́wọ́ wa. Àwa là ní Èkó, ọmọ Èkó ni wá. Ṣùgbọ́n bí ká lọ mọ kíní kan dájú pé àwa tá à ń gbé nílùú Èkó ẹja lọ fura o. Kí ni mo sọ fún wa? Àwa tá à ń gbé nílùú Èkó ẹja lọ fura. Ọlọ́run má ṣe tiwa níyà. Ọlọ́run má ṣe tiwa níyà. Ọlọ́run má ṣe tiwa níyà. Fẹ́ kẹ́ lọ mọ̀ wípé Ọlọ́run tó ti yan bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu sí ipò president. Tó lẹ́ kí bàbá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu iná ló build Èkó yẹn tó fi rí bó ṣe rí yẹn. Ohun tó bá fi lè mú wá pé a fọwọ́ ara wa ṣe ra wa. Tí Ọlọ́run ò ní jẹ́ kó rí bẹ́ẹ̀ o. Ọlọ́run ní jẹ́ kó rí bẹ́ẹ̀ o. Ọlọ́run ní jẹ́ kó rí bẹ́ẹ̀. Tá bá fọwọ́ ara wa ṣe ra wa. Tí àwọn ọmọ yẹn nílùpọ̀ àbí àwọn pátì mi bá náà wọ́n fẹ́ gba Èkó tí ò ní possible. Ìfẹ́ kẹ́ lọ mọ̀ pé àwa tí à ń gbé ìlú Èkó, àwa la fẹ́ fọwọ́ ara wa fàyà o. Ṣé mọ̀ pé ipò presidential tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò kí bàbá Tinubu rí Èkó mú. Fún ara Ọlọ́run ló lọ fi ibòmí ìdí fún wọn. So that tí ẹ bá wá fọwọ́ ara yín ṣe ra yín tó bá já sí wípé a lọ wòran títí irú tá a ṣe ní on the 25th jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwa tí a ní voters card
tí a dẹ̀ jẹ́ ọmọ Yorùbá tí ó yẹ ká dìbò fún aṣíwájú wa dákẹ́ àjáde àlọ́ dìbò. In fact, to my surprise, ó yà mí lẹ́nu pé nígbà tí mo gbọ́ analysis iye voters card tó jáde lẹ́kọ̀ọ́ is 6 million. But tí a bá wo ìbò tí wọ́n dì lẹ́kọ̀ọ́ àti ti PDP àti ti APC àti ti Labour àti gbogbo àwọn party, gbogbo ìbò yẹn ò ju 1 million lọ. Ìbò ní àwọn 4 million wà tí wọ́n dìbò. Ó túmọ̀ sí pé gbogbo yín ṣe pé kò kàn mí fẹ́ kẹ́dẹ̀ lọ mọ̀ wípé tó bá ní kò kàn ẹ́ ó lè padà kàn ẹni tó máa kàn ẹ́ o. Ó lè padà kàn ẹni tó máa kàn ẹ́ o. So that ó wá yà mí lẹ́nu pé ọ̀pọ̀lọpọ̀ àwa tí a wá jẹ́ government workers, ọ̀pọ̀lọpọ̀ wa àdákẹ́ àjáde lọ dìbò. Àánú yín ṣe mí. Àánú yín ṣe kí ni? Àánú yín ṣe mí. Bákan náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá lọ́jà, ẹ̀yin ìyá wa kí ló dé tẹ́ jáde lọ dìbò? Mo ń bẹ̀ yín torí t'Ọlọ́run on the 11 tó ń bọ̀ yìí next week Saturday yìí. Ẹ má kó rí bẹ́ẹ̀ o. Ẹ má kó rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí a jáde. Gbogbo àwọn tá bá ní voters card, ẹ jẹ́ ká lọ dìbò, ká lọ fi gbé ẹgbẹ́ APC, Sanwó-Olú àti gbogbo àwọn APC governors pátápátá nílẹ̀ Yorùbá, ẹ jẹ́ lọ fi gbé wọn wọlé. Ohun tó lè jẹ́ kí a rí àǹfààní federal bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu jẹ nìyẹn. Torí pé bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àwọn ló ṣe wàhálà fún South. Ohun tó wá lè jẹ́ kí gbogbo benefit yẹn kó dé South láti federal, òun kó já sí pé àwọn tí bàbá fi sí, àwọn tí bàbá fẹ́ ló wà ńbẹ̀. Tí kò bá ti ń ṣe àwọn tí bàbá fẹ́ ló wà ńbẹ̀, ó máa difficult láti rí benefit láti federal. Ṣé mo kó ṣẹlẹ̀ nígbà bàbá wa Abẹ́òkúta yìí náà, kọ́lọ́n bá wa ṣàlékún àlàáfíà fún wọn. Nígbà táwọn náà wà ní presidential, tí ẹ pé bàbá Tinubu wà ní governor lẹ́kọ̀ọ́, ẹ̀yin náà mọ iye oṣù tí wọ́n fi sanwó fẹ́kọ̀ọ́. Tí màá kọ́ lọ́pọ̀lọpọ̀ Ọlọ́run tó ran bàbá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu láti lè rí Èkó control nígbà náà lọ́hùn. So that nítorí wàá fi lè mú pé president àti governor wọn sí ní party kan náà, ó máa ń difficult. So that àwọn àgbò lóòótọ́ a fẹ́ gbádùn Èkó, a fẹ́ gbádùn ilẹ̀ Yorùbá, àyàfi kí gbogbo wa pawọ́pọ̀ kí a gbé àwọn tí bàbá bá fẹ́ síbẹ̀ o. Àwọn tó wá dùn mí fún jù, tó já sí wípé mo fẹ́ rí àwọn tán, òun náà gbogbo àwa tí a jẹ́ park and garage lábẹ́ bàbá wa ọ̀gá wa Alhaji Musiliudeen Ayinde Akínsànyà. In fact, mo rí iṣẹ́ takuntakun tí Alhaji Musiliudeen Ayinde Akínsànyà gbádéwọ̀lú tí wọ́n ṣe lẹ́kọ̀ọ́ nípa ìdìbò bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ṣùgbọ́n kò rọrùn. Àpọ́nlé òun ni foreman. Kò rọrùn kíyàn kan ṣiṣẹ́ èèyàn mẹ́rin. Alhaji Musiliudeen Ayinde Akínsànyà MC Olúọmọ wọ́n gbìyànjú lóòótọ́, ṣùgbọ́n ó yà mí lẹ́nu pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó jẹ́ kí member park and garage tí wọ́n ní voters card ló já sí pé ọjọ́ ìdìbò ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe náà mutí wájú ilé, ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe ni wọ́n play wájú ilé, ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe náà gbá bọ́ọ̀lù wájú ilé. Tó dé já sí pé ibi tẹ́ ti ń jẹ, tẹ́ ti ń mu, òun náà ni wọ́n ní kẹ́ tún ṣe. Ọlọ́run ní jẹ́ ó bọ́ ọmọ yín lọ́wọ́ o. Ọlọ́run ní jẹ́ ó bọ́ ọmọ yín lọ́wọ́, ṣùgbọ́n kàkà kó tiẹ̀ bọ́, ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ alábòsí ẹ̀ láyé yín máa bọ́, ẹ̀yin níṣẹ́ máa bọ́ mọ́ lọ́wọ́. Torí pé ẹ lè bá ṣe Alhaji Musiliudeen Ayinde Akínsànyà jẹ́, iṣẹ́ ara yín lè máa bàjẹ́, ayé ara yín lè máa bàjẹ́, ṣóyé yín, ayé ara yín lè máa bàjẹ́. Sódà ìdìbò tó ń bọ̀ yìí, gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ park and garage, ṣé mo yín tó gba káàdì, tó gba voters card inú yín, mélòó ni ló dìbò? Mélòó ni ló dìbò? Ṣùgbọ́n ẹnì kankan ò lè bá ṣe Alhaji Musiliudeen Ayinde Akínsànyà jẹ́ o. Ẹni bá gbà lérò pé kí iṣẹ́ Ayinde ọmọ Akínsànyà kó bàjẹ́, táyé tọmọ ẹtẹ bí ẹ ló máa bàjẹ́. Torí pé ọ̀pọ̀lọpọ̀ yín lẹ̀ ń jẹ, lẹ̀ ń mu nínú iṣẹ́ Alhaji Musiliudeen Ayinde Akínsànyà. I was there live and direct in last week Thursday. Tí mo rí iye tí bàbá yìí ná fún ọ̀pọ̀lọpọ̀ àwọn drivers àtàwọn workers tí ò dẹ̀ ń ṣọ̀ràn yàn. Ìtọ́ ẹ̀kẹ́ yìí náà wá fún ní ẹ̀tọ́ ọ̀pọ̀lọpọ̀ yín ẹ wá mórí mù. Ọlọ́run á bí yín o. Ọlọ́run á bí yín. Èyí tó dájú ni pé next week Saturday on the 11th tó ń bọ̀ yìí,
èyí tó dájú ní pé kẹtẹ̀lé á fi aburú yẹn kẹtẹ̀lé á fi dáadáa ní ìdí aburú yẹn Ọlọ́run sọ pé ìdífà wú bílẹ̀ dí ìyá hasan ẹ tètè lọ fi dáadáa fi dí àìdá tẹ ṣe lákọ̀ọ́kọ́ yẹn torí tí ò bá rí bẹ́ẹ̀ tí ẹ bá fi dáadáa yín dí àìdá yẹn tó bá já sí ọ̀pọ̀lọpọ̀ yín ẹ tún lọ jókòó síwájú ilé ẹ lọ mú tí ẹ mójútó polling booth àdúgbò yín àwa gan tí a jẹ́ pé a sí nínú park and garage jẹ́ pé MC Olú ọmọ gangan làwa mọ̀ làwa ń bá ṣe àwọn òde gbéṣẹ́ náà gbogbo yín ọ̀pọ̀lọpọ̀ yín èyí tí ó bá ti wà lóyà kò ọmọ get out èyí tí ó bá ti mọ ẹ̀tọ́ ẹ̀ láti ṣe fọ́ ọ̀gá ẹ̀ get out àwọn ọmọ àwa gan ọmọ ẹ rí ọ̀gá làwa ń bá ṣe torí family tiwa ẹbí tiwa ni àdèlè wòran tí kí nǹkan wá bàjẹ́ lójú kí nǹkan ẹbí tiwa wá bàjẹ́ lójú ayé tiwa làwa náà ṣe ń ṣe ohun táwa náà ń ṣe so that tó nóore fún yín jù ni pé next week Saturday tó ń bọ̀ yàn the 11th gbogbo yín pátápátá kó má pọ̀ nìkan tí ò ní dìbò tí gbogbo yín bá dìbò ẹ dákun ṣé ẹ mọ iye yín ni ṣé ẹ mọ iye yín ni ṣùgbọ́n mi ní wọnú ẹ̀jù bẹ́ẹ̀ yẹn lọ kọ́lọ́hún máṣáláì wọlá nàbí Muhammad bàbá wa Sanwó-Olú Babájídé Sanwó-Olú ọlọ́run ọba tó gbé bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu dépò ọlọ́run bàbá gbẹ̀yìn náà dépò ẹ má wọ́rì ẹ fọkànbalẹ̀ ọlọ́run bẹ̀ lẹ́yìn yín ọlọ́run dẹ̀ ní fi yín lẹ̀ ọlọ́run àwọlá wàhálà tẹ ṣe nílùú Èkó ọlọ́run ní fi yín lẹ̀ so that gbogbo àwa tí àwa jẹ́ ọmọ Yorùbá tá à ń kọ́ni kówó kó bàjẹ́ lórí mídíà àánú yín ṣe mí adìyẹ tó ń tọ̀ sínú ìṣàsùn ní gbogbo ọmọ Yorùbá tẹ̀ ń wí wòrowòro sáré ààrẹ ló ń bàjẹ́ mo rí àwọn bóyá ọmọ yàrá kan ọmọ kékeré inú àwọn Yorùbá nation kan tó ń pariwo pé òbí ló yẹ kó wọlé wọ́n ṣe òdòrò ní ṣé ó yẹ kó tọ́ sí wọlé nu ìwọ́n mọ òpó ní ọmọ Yorùbá nation yẹn mo rí tó ń pariwo àwọn táùtù àwọn kìnìkan orí ẹ ti dàrú mi ìráyè tiẹ̀ mi lè fún wọn ní popularity ṣùgbọ́n ẹ má wọrí ẹ má kẹnu ròyìn tàbá fún yín ní wòtòwòtò ń sìn wọn náà kọlọmọ tó dé wọn náà tó dé ẹ má kẹnu yín ròyìn ṣẹgbọ́ ẹ má kẹnu yín ròyìn ṣùgbọ́n kan ọmọkọ̀ fẹ́ kí wá lọ́mọ ní wípé àwọn ọmọ Ìgbò wọn ṣe lérè o àwọn ọmọ Ìgbò ṣe lérè wọ́n mean business gan láti pé àwọn fẹ́ gba Èkó yẹn by fire by force ẹ dákun ṣé tí ọmọ Ìgbò bá padà wá gba Èkó ẹ kí ni benefit ọmọ Yorùbá tó ń ṣọ̀tẹ̀ kí ni benefit ọmọ Yorùbá tó ń ṣọ̀tẹ̀ ẹ jẹ́ ká ronú dára pé adìyẹ tó ń tọ̀ sí sàásùn níṣẹ́ ó ń ba sàárì ara ẹ̀ jẹ́ ni àǹfààní wo ni Ìgbò fẹ́ ṣe fún ẹ tí wọ́n wá ń lérò pé bóyá ó tẹ̀wọ́ lọ́rùn kí Ìgbò gba Èkó lọ́wọ́ Yorùbá never abadan ohun tí ó lè ṣẹlẹ̀ ni ohun tí ó lè ṣẹlẹ̀ láyé ni ṣùgbọ́n kò fẹ́ kí wọ́n Yorùbá ẹ jẹ́ ká lọ dúró déédéé àwọn Ìgbò ṣe lérè o voice kan jáde inú group wọn tí wọ́n ń ṣe ẹgbọ́n tí wọ́n ń sọ ńbẹ̀ wípé wọn ò ṣe lérè ẹgbọ́n tí wọ́n sọ ńbẹ̀. We must take Lagos. Must. The people who want to keep it are fighting. We that want to take it must fight harder. The people who want to keep it are threatening. We that have to take it must prepare for that threat. There is no new thing they are going to do now in Lagos. We already know what they will do. Therefore, we must prepare in our large numbers to go to our polling unit. You must encourage your parents that came out before. You must tell your friends that don't have PVC, come and help me protect my parents. We are going to vote so that you will live in Lagos, so that I will live in Lagos, so that we can protect ourselves. Because if we do not take Lagos, I do not know if you can still stay in Lagos. To stay in Lagos, you have to win Lagos. It is that straight. To remain there, we must win. To remain there, to do that your business, for your parents to go to that church, for you to stay in that estate, to enter that bus, that Marua, you must win. It has come to that. Tinubu has brought the country to precipice. The only way is to defeat them so we can lock them up and send them to jail. The only way is to defeat them so we can put them in prison where they belong. We must. It is not a matter of, am I afraid? What you must fear is fear itself. That fear you have is what you should be afraid of.
Because these people do not care whether you voted or not. They will attack you in your shop, in your house, on your street. Ṣé iná ti gbọ́n tí wọ́n sọ? Ṣé gbọ́n tí wọ́n sọ? Ẹgbẹ́ àwọn Yíbò yẹn ò ṣe lérí rárá. Àwa Yorùbá wa dákẹ́. Àwa Yorùbá ń ṣọ̀tẹ̀. Ṣùgbọ́n ó dá mi lójú pé gbogbo àwa lọ́ba, gbogbo àwa níjòyè, gbogbo àwa commissioners, gbogbo àwa ministers, táwa náà ti benefit inú ìjọba Tinubu, inú ìjọba Sanwó-Olú. Ẹ má wòran o. Ìdìbò tó ń bọ̀ lọ́n the 11th yìí, kíyàwó, tọmọ, tẹbí, tará, kí gbogbo wa jáde. Ìwọ tó bá jó lórí ilé, pàyàwó ẹ láṣẹ kó lọ dìbò. Pa àwọn ọmọ ẹ tó bá ti lé ní 18 láṣẹ kó lọ dìbò. Ẹ má ṣe ń ṣe pé kò kàn mí. Gbogbo ẹ̀yin lọ́ba, ẹ má wò pé kò kàn mí. Ẹ jáde ẹ lọ dìbò, ẹ mójútó bò yẹn. Àwọn ọmọ Yíbò ò ṣe lérè o. Wọ́n mìíní business gan pé by fire by force wọ́n fẹ́ gba Èkó. Ṣùgbọ́n wọ́n pé eré ọmọdé ni àlá tí ò lè ṣẹ ni. Tó bá sùn kan lọ jí. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin ọmọ Yíbò yẹn fẹ́ kẹ́ lọ́mọ kíní kan dájú pé abáramóore jẹ ni. Abáramóore jẹ. Ayé tí wàá gba tápà yín ó fẹ́ kọ́lé gúnnukó. Tẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yín àti rán mo gangan kò ṣẹ̀yìn ìkànnà àti jéèyàn yín ò ṣẹ̀yìn Yorùbá. Ẹ wá lérò pé ń sì pé ẹ ti achieve, ẹ ti arrive, ẹ wá fi máa pera yín ní gẹ́gẹ́ bí ọmọ onílẹ̀. Ẹ mọ̀ pé kò ní jẹ́ ti bàbá kọmọ tó máa ná àlà. Ẹ rí, àwa ò ní lérí àdẹ̀ní pariwo. Ṣùgbọ́n máa jẹ́ kẹ́ lọ mọ̀ pé kò ní jẹ́ ti bàbá tọmọ kó máa ná àlà. Ẹ máa wò, wash out, kọ́lọ́n kó má ṣe aláìgbà fún wọn. On the 11th, Saturday tó ń bọ̀, ẹ dákun, gbogbo ẹ jẹ́ ká jáde. Gbogbo àwọn tó máa ń gbá bọ́ọ̀lù lójú títì níjọ́ election, ẹ lé wọn kúrò ní títì, ẹ ní kí wọ́n lọ dìbò. Ẹ ní kí wọ́n lọ dìbò fún APC. Ẹ má wòran pé kò kàn mí. Ẹ má ká wòran o. So that níparí kí n tó round up. Mo sọ̀rọ̀ kan last video mi, mo ti máa brief ẹ̀. Bóyá àtúnṣe máa wà níjọ́ Saturday yìí. Òun ni nípa Alhaji Tajudeen Bárúwá. Alhaji Tajudeen Bárúwá, a rí gbogbo iṣẹ́ aburú tẹ́ ṣe fún APC inú ìdìbò tó kọjá lọ yìí. Àti bí ẹ ṣe pín àwọn ọmọ yín fún Labour Party àti fún àwọn PDP láti pé kí wọ́n lè tako APC. Tó dẹ̀ pé ìjọba APC lẹ́ ń parọ́ tẹ́ ń jẹnu ẹ̀. Ṣùgbọ́n fẹ́ ká mọ̀ kéde máa dájú pé gbogbo àṣírí yẹn ti wà lọ́wọ́ ọ̀rọ̀ báyìí. Gbogbo bẹ́ẹ̀ ṣe pín fídíò àgbẹ̀ pín àwọn ọmọọṣẹ́ yín kọ́ lọ́wọ́ lọ campaign fún àwọn PDP. Gbogbo ẹ̀ ti wà lọ́wọ́ wa o. Ṣùgbọ́n ó di ẹ̀yìn election kẹ́ tó gbóòórùn ara yín. Ẹni àgbàyà láì lójú tí ilẹ̀ fẹ́ yà ni. Pẹ̀lú bá ṣe sọ fún yín tó náà nítorí ọ̀tẹ̀ ẹnìkan tó rẹ̀ ń dìtẹ̀ sí Olúọmọ. Ṣùgbọ́n àbọ̀ wa bá lọ̀rọ̀ yín. Kí ni mo sọ fún yín? Àbọ̀ wa bá lọ̀rọ̀ yín. Ó ti di ẹ̀yìn election kẹ́ tó gbóòórùn ara yín. Kò ní jù bẹ́ẹ̀ lọ. Ọjọ́ Saturday lẹ́ẹ̀kan sí gbogbo àwọn ọmọ Yorùbá tá à ń gbé l'Ékòó, tá à ń gbé lábẹ́ Lógùn state, tá à ń gbé l'Ọ́yọ́ state, tá à ń gbé ní Kwara state, gbogbo ọmọ Yorùbá pápátá ẹ dákun. Ẹ kí a jáde, ẹ kí a lọ dìbò fún ẹgbẹ́ APC. APC yìí ti gbogbo wa ni. Kò máa gbọ́dọ̀ bàjẹ́ torí kò sẹ́gbẹ́ mìíràn tí a lè ṣe. Àjò lè dàbí ilé. Ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká fìmọ̀ gbéga. Gbé kémi gbé Jagaba.